Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wà ní àkókò ìkànnì olúbísí ní Yorùbá nínú ọ̀rọ̀ yìí lóògùn ọ̀sẹ̀ àgbègbè owó làtẹ́ àwọn níbi tí a fi ń ṣe ẹ̀rọ ìkànnì fún ọ̀kan lára. Ogun State àti Ondo State ni wọ́n sọ pọ́pọ́n súnkàn sí táwọn ń jọ wọn gbé wọ́n fi bò wọ́n ti kọ lẹ́tà wa ni wọ́n pẹ̀lú kan ní Ọ̀dẹ́dá lábẹ́kúta wa ní Ogun State wa bí Ọ̀dẹ́dá local government náà ń pè bẹ́ẹ̀. Ibẹ̀ ni wọ́n ti jí èèyàn kan gbéṣẹ́ rántí tí àwọn agbófinró bẹ̀ àwọn fìjìláńtẹ́ tí wọ́n padà mú àwọn Fúlàní yẹn towótowó tìbọntìbọn owó ẹ̀ ṣe rántí wọ́n wá kọ lẹ́tà sìn sí Ọ̀dẹ́dá yẹn pé ẹ máa múra lẹ̀ o àwọn ọmọléèwé yín ló kù táwọn jí gbé. Mo ń sọ níbí lánàá wípé National Union of Teachers ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ yín kí lẹ̀ ń ṣe. National Union of Teachers ní the whole Nigeria, what are you people doing to the security of your students and your teachers as well? Pé wọ́n pa arákùnrin kan orúkọ arákùnrin jẹ́ Joel Adéṣíyàn. Máàlù yẹn wọ́n sin lánàá ó wà nú àwọn ọmọ skul bóyá ti torí bí méjì náà ti gbéyàn l'Ógbómọ̀ṣọ́ ní Ẹ̀sìnlé ní Oríire local government. Wọ́n lọ sí LA nursery primary school wọ́n gbé àwọn ọmọ ń bẹ̀ ara bẹ̀ ni wọ́n ti gbé obìnrin tó pọn ọmọ tó tún gbé ọmọ ọdún méjì ẹ̀gbọ́n tọkọ ẹ̀ náà sọ. Bákan náà ni pé arákùnrin tí wọ́n bẹ́ lórí tíṣà tán bẹ́ lórí yẹn ìyàwó ẹ̀ sọ̀rọ̀ for the first time. Arákùnrin tẹ̀wò yìí ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ tíṣà làwọn náà tíṣà ní máa yẹn ò ṣẹ́ mọ̀ kódà ara àwọn teachers tíṣẹ́ wọn scarce ní mathematics tí school kan bá lose mathematics teacher kan tó rí mú ó máa ń pẹ́. Ìyàwó máa yẹn lẹ̀ ń wò lójú ìwòran yìí òun náà dẹ̀ sọ̀rọ̀ ara kan tó sọ ni pé ọkọ òun kíjọba ṣàánú òun tó bá gba ọmọ ẹ̀ kan gbókù ẹ̀ bọ̀ torí pé àwọn òun kó lójú olórí kó lè dọ̀la kan kó lè máa náwó sàárè wọn fún àwọn ọmọ wọn lójú àgbàrí ó sàn ju ẹ̀yìn àgbàrí lọ. Mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ máa sunkún àmọ́ mo ń gbé mi ni ìbànújẹ́ tó tóbi ló bá ìran tíṣà torí tíṣà ló bí èmi owó tíṣà ni wọ́n fi tọ́ mi dàgbà. tó tí n bá sọ pé ara wọn ni mí bẹ́ẹ̀ mi ò tiẹ̀ ṣe tíṣà tí n bá sọ pé ara wọn ni mí mi ò parọ́ ọmọ bàbá tíṣà ni mí mo sì mọ irú ìgbádùn táwọn bàbá wa gbà for 35 years tó fi rìtáyà. Ṣé bó ṣe rí láyé ọjọ́ òun ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sìn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ẹ̀yin ìjọba tẹ́ ẹ wà ní South West, it is advisable mo tún sọ it is advisable that for now kẹ́ ẹ close the school down. Torí pé mi máa lọ school àwọn ọmọ yẹn to me expose wọn sí security tó sì ga. Please and please for their own security's sake for now ẹ sì bá wa ti school mú appeal sí yín. Ọ̀rọ̀ tí mo sọ lánàá Governor Makinde mi ò fi instigate àwọn teachers yín sí yín o no but nǹkan tó bá ìka tó tọ́ sí mú la fi ń remú. You are the chief security officer in that state. Ìbànújẹ́ ló ń jẹ́ fún wa lójoojúmọ́ tá à ń jí tá à tí ìgbọ́ròyìn tàbí tá à ní fídíò pé
wọ́n ti kó àwọn ọmọ yẹn dé. Ẹ má jẹ́ kọ́ra àwọn ọmọ ẹ̀dá àbí ti Chibok girls torí pé ọmọ kéékèèké pọ̀ nínú àwọn ọmọ yìí. Mo wá fàsìkò ìpè gbogbo Ogun State vigilantes àtẹ̀yìn security tó kù ẹ má sùn ẹ má tura lẹ̀ o. Gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún Yorùbá ní ó bọ̀ wọ́n bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ láyé àtijọ́ ojú ẹni là mú tó ń sìn. To fail to prepare is to prepare to fail. Ẹ sà ẹ̀yin náà ẹ máa gbáradì. Put all security measures into places and I will advise ẹ sì ti school for now if not secondary school ẹ sì ti primary for now. Èmi advice bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ pé ẹ ní ọ̀nà míì tẹ́ máa gbé gbà pé káwọn ọmọ ẹ máa lọ school kò léèwọ̀ well ọmọ tèmi náà wà nù wọn abẹ́ náà kó bá a fìṣọ́ ẹ̀ṣọ́ ni bọ́tọ́ bá ti school lẹ́nìí jẹ́jẹ́jẹ́ máa mọ́mọ́ mi kó bẹ́ẹ̀ kó ra jókòó nulẹ̀ ká máa dánwó ra wa lójú ó sàn ju kí n gbọ́ bó wà ní dẹ́ẹ̀nì àwọn Fúlàní lọ. Mo lèmi ti fẹ́ rówó ṣé bí mo ṣe rí Ọlọ́run ò ní járí o torí billions in fact me my factory it is. Wọ́n gbọ́ báwọn Fúlàní yẹn sọ̀rọ̀ wípé gọ́fúnà Ṣèyí Mákindé gbọ́ngbọ́ngbọ́ngbọ́n làwọn fẹ́ bá sọ̀rọ̀ làwọn fẹ́ sọ condition àwọn fún. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn tó bá dé òótọ́ ni á jẹ́ pé nǹkan tá à ń rò náà ni. They will do that just to seek attention of the state governor. Ṣó wá dáa kán wá dúbú ẹni ẹlẹ́ni? Ṣó dáa kí wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni tó wà on alive? Ṣó dáa bẹ́ẹ̀? Torí pé ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ gọ́fúnà ẹ fẹ́ kí wọ́n rí yín ẹ fẹ́ kí state president ẹ kí federal government gbóhùn yín yóò wá dáa kó wá jẹ́ the next thing. Káàtì ẹ̀ lẹ fẹ́ gbowó náà ni ṣẹ̀ṣẹ̀ ń gbowó ni. So Gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún in tí mo gbọ́ yẹn tó bá dóòtọ́ ni write up yẹn pé Ọ̀dẹ́dá o àwọn náà wọ́n ti kọ lẹ́tà sí wọn bá jẹ́ lóòótọ́ ní o best thing is for Kogi State náà máa prepare the best thing nìyẹn o Kogi State náà máa prepare Ondo State yẹn prepare Ekiti State gbogbo ilẹ̀ Yorùbá ní kẹ́yìn governors ti prepare. Nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ti preparation nìyẹn. Now Áfíríkà ẹ̀ tú àwọn Yorùbá wa sílẹ̀ tán rẹ́dì láti jà fún wa. Ìjọba Ṣèyí Mákindé ṣe dáadáa nípa wípé wọ́n harmonize àwọn security tó wà ní Ọ̀yọ́ state. Federal àwọn fẹ́ à ń bẹ̀bẹ̀ kọ́ lọ ń jẹ́ kí wọ́n approve ìlú ẹkùn lọ́dọ̀ federal. Kíní kan ẹkùn náà tó wà ń ta tó tún jẹ́ ti Yorùbá náà. Wọ́n pé yẹn state Ṣèyí Mákindé náà wọ́n approve yẹn náà mọ́ àwọn tí wọ́n fẹ́ harmonize mọ́. Nígbà tá a bá ní gbogbo àwọn yẹn tí Fúlàní wá sọ̀rọ̀ wá dùnú business ẹ gbọ́ voice note mo gbọ́ kẹ́ mo fẹ́ wo ìfẹ́ rí lára yín. Màmá àgbàlagbà tí wọ́n jí gbé tí wọ́n wá ní kí àwọn ẹbí wọn kí wọ́n lọ mú owó wá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ná wọ́n ná débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ná ìyá àgbàlagbà yìí nínú ìyá àgbàlagbà yìí gangan ló bà mí nínú jẹ́ jù nínú fídíò tí mò ń tẹ́ àti ṣe yìí. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin olórí wa ẹjọ́ torí bá wa wá nǹkan ṣe ti kinní yìí ẹjọ́ torí Ọlọ́run kò kàn mí àmẹ́ tó máa kàn tó bá dọ̀la gbogbo ẹni tí àwọn fídíò ẹ bá mi share fídíò yìí torí tọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi share fídíò yìí bóyá ó máa dọ́dọ̀ àwọn olórí wa látara ti tiyín torí pé ẹ̀yin tẹ́yìn mọ̀ àwọ̀ ò mọ̀ wọ́n ẹjọ́ tó ẹ bá wa share ọ̀tẹ̀lẹ̀ fi share lágbára Ọlọ́run ẹ̀ níbi wá owó ìbànújẹ́ jọ fún ẹbí yín lágbára Ọlọ́run. Àti pé mo máa ń bèrè question kan nípa fídíò yìí pé irú àwọn èèyàn yìí irú àwọn bandits yìí tán bá padà wá mú wọn ṣé ẹ rò pé ó yẹ kí ìjọba síjú àánú wò wọ́n àbó yẹ kí ìjọba kó ṣe kí ni kó káàánú kúrò lórí wọn voice record yẹn tí wọ́n ṣe rẹ́kọ̀dù tí wọ́n wá play ẹ̀ òun náà ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ sílẹ̀ fún yín ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi share fídíò yìí voice record yẹn òun náà lélẹ́yìí ẹ̀yin tèmi ó yẹ sáré gbọ̀sà ẹgbọ́ mà ẹgbọ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àtàbà àbúrò mi òun lélẹ́yìí sà. lónìí ga ó dùbú ìyá rẹ̀ ó dùbú ìyá rẹ̀. dákun ya bàbá. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀. lónìí ọ̀rọ̀ ń parí lọ́dọ̀ rẹ̀ báwo ni kí ni ó ṣe àti màmá rẹ̀. èlò ni gangan ni ká wá gangan fún mu ti màmá wa.
èló ni o ti sọ fún ọ̀gá èló ni o ti sọ fún ọ báwo ni o ṣe báyìí. mo ti a ti rí 2.5 báyìí 2,500,000. 2,500,000 ká kẹ́sẹ̀ ọ̀rọ̀ 2,500,000. èló ni ká lónìí ìyá ẹ̀yàn pamọ́ mi rẹ̀ ọ́ pamọ́ mi rẹ̀. èló ni ká wá gangan lé èló ni ká wá. ọ́ pamọ́ mi rẹ̀ lónìí. èló ni ká wá èló. Hello. 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 20 million ni ó sọ lónìí kò sí ọ̀rọ̀ kankan 20 million tó bá ó fẹ́ mọ́ mi rẹ̀ tó bá kò ní fẹ́ pàdánù bí. Hello. Ó ti fẹ́ kó gbọ́ mi. Mo gbọ́ yín ẹjọ́ èló ni ká wá owó yẹn ti pọ̀jù àlè rówó yẹn. 20 million 20. Ẹ dákun ẹjọ́ a lè rí 20 ẹ dákun kò síbi dáadé fẹ́ rí 20 ẹ dákun jọ torí tọ́lọ́run. Wùsọ̀ ni ọ̀rọ̀ dákun kò sí níbi ṣé ẹni ọ̀jẹ̀ dákun ni àbí kí ni ọ̀fẹ́ fẹ́. Mo mọ̀ pé ṣé ọ̀fẹ́ yàrá rẹ̀ ni. Rárá mo mọ̀ pé ẹ̀jẹ̀ dákun bọ́ jọ dákun jọ èló ni ká wá sí ìyẹn. 20 million kò sí nǹkan ọdún kálẹ̀ bíi 20 million ṣé ọ gbọ́ mi. ṣé rí ibi tá a bára wa ó ń béèrè 20 million wọ́n gbé ìyá ọkùnrin tẹ́ ń gbóhùn ẹ̀yẹn ó wá ní kan wá san 20 million àwọn fúlàní ní kan san 20 àwọn yẹn láwọn tí rí 2,500,000 ó wá ń sọ fún fúlàní yẹn sọ fún àwọn ọmọ ìyá yẹn pé léni la máa dúbù ìyá ẹ̀ àfi tó bá lọ wá 20 million ẹwú tá a sọ̀rọ̀ àwọn àdánilẹ̀ Yorùbá ó yẹ jẹ́ pé kámúra ọ̀ ẹwú ará Ọ̀dẹ́dá ní ìjẹrin ìjọ Tuesday wọ́n kidnap ẹnìkan lọ́dà pé ilé epo náà ti kidnap ẹni yẹn wọ́n gba ransom lọ́wọ́ ẹ̀ alọ́wọ́ àwọn fámìlì ẹ̀ àwọn ọdẹ yìí dẹ̀ lọ wọ́n dẹ̀ arrest gbogbo àwọn Fúlàní yẹn wọ́n gbàgbọ́n wọ́n gbowó tí wọ́n gbà lọ́wọ́ wọn mọ́tò boy scout ó ní be prepared ẹ wọ àwọn ará Ọ̀dẹ́dá security wọn rè. ṣùgbọ́n eléyìí mo fẹ́ kí gbogbo àwọn èèyàn ó gbọ́ láàárọ̀ yìí àwọn ọlọ́dẹ ń bẹ ń bí ó ṣògùn bàbá torí mo rí pé gbogbo wọn ojú wọn pọ́n ni wọ́n sì kọ́rẹ́ lọ́wọ́ pé àwọn ti ṣetán lẹ́yìn iṣu kádìyẹ ó fò lẹ́yìn rábànú àmàlà ló kàn bí gbá bá sojú dé á sí bí ò bá ṣe é sí akókúta láàfífọ́ bàbá wa ẹ kú gbìyànjú. ó jàre o. kọ́lọ́wọ́n wa kó mọ̀dẹ́mi wa légbodò. àmín o. torí gbogbo eléyìí tí àwa wà nù ẹ̀ kò yéèyàn nípínlẹ̀ Ògùn lọ́dọ̀ wa ilé là àti kẹ́sọ̀rọ̀dé ìgbésẹ̀ wo ni ìjọba wọn fẹ́ gbé pẹ̀lú yín àbí tẹ̀yin fẹ́ papọ̀ pẹ̀lú wọn àbí wọn ò ránṣẹ́ pé àtàwọn ọlọ́pàá gangan bó la ṣe fẹ́ ṣe. ẹ ṣe orúkọ mi ni Festus olùdíje Ògúnlẹ̀rú tí mo jẹ́ alága ẹgbẹ́ ọlọ́dẹ níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. n tètọ́ ni kéèké ṣe Ọ̀dẹ́dá nìkan tó ní àwọn kan tí ń ṣẹlẹ̀ bọ̀tọ̀ Ọ̀dẹ́dá yẹn ń fẹ́ lọ́mọ rí díẹ̀díẹ̀. lọ́nà wo. ẹ rí pé lẹ́nu jẹ́ mẹ́ta kò sí bọ́ọ̀sẹ̀ méjì lọ́ta bọ́ọ̀sẹ̀ kan àbọ̀ wọ́n gbé ẹnìkan ní Ọ̀dẹ́dá. wọ́n gbé èèyàn l'Ọ̀dẹ́dá náà. bẹ́ẹ̀ni. lápá abo wọn ti gbé. kaba kọjá Ọ̀dẹ́dá sọ̀hún ká kọjá secondary school ẹni ẹ̀ ló wà nílé epo tí ó wà lọ́wọ́ òsì yẹn ibẹ̀ náà ti gbé ẹni yẹn. manager lálẹ́ nǹkan bíi 77 nǹkan tẹ́ náà gbé. afẹ́fẹ́ tó fẹ́ tó káṣọ lórí ìkọ́ ẹni tó wọ tiẹ̀ sọ́run kó mọ́ ṣàfihàn ẹ̀ ṣọlẹ̀ ó ní wọ́n gbé ẹni yẹn ṣùgbọ́n adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé wọ́n ti fi ilẹ̀ ṣùgbọ́n fi ilẹ̀ lásán náà kọ́ ni ṣe gbogbo aláti mọ̀ yẹn. ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó sọ́pà. ṣùgbọ́n èyí tó tún wá jẹ́ kàyéfì fún wa ni pé ní alẹ́ ìjẹta la tún gbọ́ information pé àwọn orí Facebook káàkiri pé wọ́n kọ lẹ́tà sí àwọn area kan pé àwọn ń bọ̀ kó ọmọ skul. l'Ọ̀dẹ́dá yìí náà. láti Bàkátárì orílẹ̀ ìlúgùn Olódó tí dé Ọ̀dẹ́dá àtàwọn abúlé kan ládùúgbò yẹn wọ́n bá kó àwọn ọmọ skul. àwọn agbófinró wa wọ́n bẹ̀ sí ṣe wàhálà káàkiri ilẹ̀kùn ni wá. bẹ́ẹ̀ ni orínúróde. ẹlòmíì ti gba abúlé yẹn ti bíi 30-40 years òkú ń bẹ̀. bẹ́ẹ̀ lọ́ọ́ bí sí bẹ́ẹ̀ ò dàgbà sí. so ó ti mọ in and out bá a ṣe fẹ́ rìn tẹ́gbàgbà bí ẹ lọ báyìí tẹ́gbàgbà bí ibi ilẹ̀ máa já ẹnìkan lè dolo Abẹ́òkúta kó máa control bá a ṣe wà ní sí you don't know what is going on t'Ọ̀dẹ́dá. sẹ́kẹ̀ mi sí bọ́ ibi téèyàn bá ń gbé ilé kan tó bá múná lọ ń bẹ̀ ó lè lu ọdún ilé kó mú kan tó bá mú yàrá ẹ̀ bẹ̀kọ́ ó ti mọ kan tí tó fẹ́ kó lè kí sí anything
ó ti mọ nǹkan tó fẹ́ mú bẹ̀ but báwo lẹni tó ń gbé àdàtán tó máa mọ nǹkan tó ń lọ ló bá ń tó kò tàbí wọn làmú kan nígbà láyé bá tó kò. wá bèrè bèrè lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ṣé kìí ṣe pé ìṣe la fi àparò sábẹ́ aṣọ tá à ń gbé ká àwọn èèyàn wa lábúlé ko wọ́n ń ra ẹran màálù wọ́n pe àwọn àjèjì wa lónà. orí ètò làwọn akókó sọ. a ní di ọ̀tá. ọ̀tá àbọ̀n gan. ó máa wọ ara àbí lára gan ìṣógan rẹpẹtẹ. a ní di ìbọn bíi pọ́pàṣọ olójúbọn tí ọdẹ lè yìn gẹ́gẹ́ bí òfin ṣe lálẹ́. ara ń tá a wí náà nìyẹn. gẹ́gẹ́ bí òfin ṣe lálẹ́ olójúbọn tá a lè lò but àwọn tá a lè lò ẹ náà kàn fún wa pé ókè o òfin pàmìtì eléyìí láti lò gẹ́gẹ́ bí ọdẹ gẹ́gẹ́ bí ìyẹn wà ń bẹ a ní di machine. dáwọ́ sí táà mo sọ ní ìjẹta nígbà tá a ṣe mítì pẹ̀lú àwọn authority tó ń pè wá a ṣe àwọn operation kan tá a gba machine 3 lọ́wọ́n tá a gbé lọ sọ́fẹ́ dá tàbí tó bá yẹ tó bá fẹ́ option kìíní tó rọrùn rẹ̀ tó ní kànjẹ́ ká. ojú àwọn ọdẹ náà ní ojú ọ̀nà bá fi ṣọ́dẹ̀ corruption fún. ó ti pẹ́ díẹ̀ kì í ṣe present regime eléyìí but a ṣe tì yà ọ̀rẹ́ ẹ̀yọ kan tó wọ́n gbà wọn lọ tàwọn option so a ní di machine tá a lè fi move a ní di mọ́tò machine ò lè gbèjì èèyàn 3 lọ. bẹ́ẹ̀ni a ní di mọ́tò láti mobilize ara wa lọ síbi tí nǹkan bá ṣẹlẹ̀. a ní nǹkan ṣẹlẹ̀ lólùgùn alọ̀dẹ́dá bá a fẹ́ débẹ̀. tẹ́wọ́n tẹ̀ máa lọ èèyàn mọ́ ìlú fẹ́ la fẹ́ jọ lọ. so kìíní iṣẹ́ tó wà nú ẹ̀ pọ̀ owó lè tó ààbò this time around. owó ni báyìí. owó ni. ìjọba wa nípínlẹ̀ Ògùn gómìnà wa ọmọọba Adédàpọ̀ Olúwaṣeun Abíọ́dún Your Excellency sir lágbára Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa bísímìláì lẹ fi bẹ̀rẹ̀ ẹ fi alihamudulilayi parí ẹ ẹ parí ẹ láyọ̀ àti àlàáfíà ni bẹ́ẹ̀ bá ti kú Ògùn state amọ̀kọ́ Àbújá ló dẹ̀ tún kàn. gbogbo àwọn tí àwọn Àmọ̀tẹ́kùn kọ̀ọ̀kan àwọn tó bá láwọn nídìí mọ́tò nu ẹ rà fún wọn nǹkan táwọn dẹ́dá ìlọṣẹ ní rédíò station tó ń lọ nìyẹn wọ́n láwọn ẹ gbà wọ́n láyè ṣòfin kí wọ́n máa lo ìbọn gidi ẹmọ tó wà lọ́wọ́ Fúlàní tí Fúlàní ń pè ní ta ló fún wọn láìsẹ́ǹsì tẹ́yìn dúró de àṣẹ Ṣèyí Mákindé kí lórúkọ Togo state Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún bí ìmọ̀ tèkìtì ṣáyédà ti wà ní lẹ́kìtì Oyèbánjí gbogbo ẹ̀yìn gbogbo yíyẹn gbọ́ ìdárúkọ yíyẹn pátá ó yá ẹ̀ dìde wà ní yẹn ni mo mọ̀ pa ti sunkún sẹ́yìn tó kù lọ́rùn kó jẹ́ paróbìnrin ní stéètì kan á ti instigate ẹ̀yìn tó kù ẹ jọ ẹ ṣàánú wa bí mo ṣe ń wo picture ẹ̀ tí mo wò yóò dẹ̀ ká mi lára. mi bí òkú Mr. Joel Adéṣíyàn bó ti ṣe lọ ẹ gbọ́rọ̀ lẹ́nu ọkọ arábìnrin tí wọ́n gbé tọmọtọmọ òkú lẹ́yìn àti ìyàwó arákùnrin tí wọ́n bẹ lórí ìyàwó rẹ̀ ti sọ̀rọ̀ síta o kí ló sọ bóyá ẹjẹ́ àjọ lọ wò ó ẹ máa bà mí kà lọ. lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wà ní àwọn BBC News Yorùbá ní ọ̀wà yìí yóò bí wọ́n ṣe fún mi ní agric làwọn tí ẹ̀ṣọ́ ti ara tí ó pàdánù ìlú ìṣẹ̀lẹ̀ àbúrò tí ó wáyé ní ìlú ahoro ẹ̀sìn rẹ̀. A gbọ́ pé ọ tí ó ní gbàgbọ́ pé ọ ara nínú rẹ̀ yìí a fi ọ fún erùpẹ̀ lórí rẹ̀ láwa títí a ó fi pàdé ní ọ̀run a ó fi pàdé lọ́run gbàtà sọ̀kún bí Jésù ìwọ ó sùn bó ti sùn pẹ̀lú rẹ̀ wò ó sinmi a ó sì dé ọ̀làdé a ó sì dé ọ̀làdé.
Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé Ọlọ́run tó dára ni yín. Nígbà tí ọkàn wa bá pororo tí a ní àwọn ìbéèrè tí a ò lè ní ìdáhùn fún, ó fi ń yé wa wípé ọkàn ènìyàn náà ṣì ní wá. Jésù gba ọpẹ́ wa. Nírú àkókò bí èyí, gbàdúrà wípé kí ẹ tú gbogbo ọkàn gbogbo nínú, kí ẹ di ọkàn gbogbo mú, kí ẹ lè fún wa ní ìrètí ọjọ́ ọ̀la tó dára. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí. Orí ètò tá a ṣe lákòókò ìpolówó ẹgbà ṣàkóso. Lórúkọ Jésù Kristi ni a gbàdúrà. Praise the Lord. Bí ó ti wù Ọlọ́run alààyè. Bí àwa tí a bá ṣẹ́gun la ó lè rí pé oró ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ni òfin, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run tó fún wa ní ìṣẹ́gun nípa Olúwa Jésù Kristi. Torí náà ẹ̀yin ará mi olùfẹ́ ló sì nínú Olúwa láìyẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo, bí ẹ̀yin sì mọ̀ pé iṣẹ́ yìí kì í ṣe asán nínú Olúwa. Bí ó ti wù Olúwa ẹni tí ó ní ẹni tó gbà lọ sílé ayérayé, ó di sí àwa tí a wà láyé tá a wà láàyè láti gbé ara ìdíbàjẹ́ yìí gùn. Àwa ló wà kọ́ sísàlẹ̀. Ẹ jẹ́ kí wọ́n ṣe àwọn Ẹ jẹ́ ká sì kó rẹ̀ kan tó kàn. Ẹ ti kalẹ̀ bí kalẹ̀. Ẹ ti kó ibẹ̀ ẹ ti lọlẹ̀ ó fi wíyà. Ẹ máa wọ́wọ́ yín o. Ẹ káyọ̀ lọ. Ẹ fi dàpọ̀ nídìí. Ẹgbọ́n sáàrin ní pẹ́lẹ̀ àárín ẹ̀bọ́ sí ẹ̀yí àtàyín ẹ̀bọ́ sí àárín ẹ̀yí àtàyín ẹ̀yí gbẹ́gbẹ́ àárín ẹ̀bọ́ sí ìbò sí gbẹ́lẹ̀ àárín ẹ̀bọ́ sí Ẹgbẹ́ sókè ọ̀fẹ́ ní ẹsẹ̀ yín dájú dára. Yóò ti bọ́. Orí ẹ̀fà sọ́dọ̀ ayé sí ìpẹ̀sọ́dọ̀ yìí díẹ̀. Ìsókè. Ẹgbẹ́ àtọ̀yẹ sílẹ̀.
ìfọ́jọ́ ibi tí a ti máa ń padà nìyí gbàdúrà pé ilé wéréwé ilẹ̀ òní gbé yí mi ilé wéréwé ààrẹ ní akọ́lọ́bọ̀ gbàdúrà wípé ilé yìí ò ní di òǹkan ilé yìí ò ní di òǹkan olùgbé inú ilé yìí ẹ̀jẹ̀ Kristi kò ní ọwọ́ Olúwa ọwọ́ rẹ̀ yóò wà láàrin yín láyé yín. ṣáájú ni wọ́n ti ṣe nínú ìjọ Go, go!
làkẹ́ àwọn níbi tí a ti ní bí wọ́n ti fi ọ̀kan lára àwọn olùkọ́ tí ó pàdánù ẹ̀mí níbi ìkọlù àwọn agbébọn èyí tó ṣẹlẹ̀ ní agbègbè àwòrán ìṣẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Òwèrè nílùú Ìgbọ̀nsẹ̀. àárọ̀ ni wọ́n ti fi ìsìn fún wọn ní ilé ìjọ ayélujú tó wá di pé wọ́n á fi ara wọn ìrìkẹ̀ fún ara wọn nílé tó wà ní agbègbè Owólàkẹ́ ní Ìgbọ̀nsẹ̀. ìkànnì BBC Yorùbá ni ọ̀wà yìí sí àti bí wọ́n ṣe fi ara ọ̀kan lára àwọn olùkọ́ tó pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òwèrè nílùú Ìgbọ̀nsẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Into a G family, into another bank or somebody chairman. Seven years ago, I